ẹ̀yin mùsùlùmí mo kí yín o ẹ kú oríire tànàbí tuntun tó wọlé tó àwẹ́rẹ́ yìí. Al-Qur'ani gbọ́ngàn testify pé lẹ́yìn tànàbí ò bá sí láyé mọ́ àwọn sì máa wá nọ̀bá wa àwọn tó bá ń ṣiṣẹ́ ìrìnàbá àwù yẹn ànábì ni wọ́n ni mo fi pèrè àmì nínú ànábì wọ́n wá gbé àwọn àṣírí ayé kan fún mi àṣírí ìmọ̀ àṣírí sọ́mọ́ àtàyé àtẹnìkọ̀ọ̀kan fún mi kí wá yànnàná. ṣé a rí ẹlẹ́sìn ìbílẹ̀ kankan rí tàbí ẹlẹ́sìn mi yàtọ̀ sí ẹlẹ́sìn mùsùlùmí yìí tó sọ wípé òun ni igbákejì ọlọ́run rí ìyẹn bẹ́ẹ̀ eléyìí tí wá jáde wá sọ pé òun lànàbì olóhùn lànàbì tuntun. ṣé àlùkùránì ló ń purọ́ ni abẹ́yìn àfà tẹ́ ń túmọ̀ ọ̀rọ̀ náà fún wa nítorí pé a gbọ́ tẹ́ sọ pé wà nínú àdìsí pé ànàbì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé lẹ́yìn òun ànàbì Adéwálé yìí o kò sí ànàbì kankan tó máa wá mọ́ torí pé òun nìkan ni ànàbì tọ́lọ́hun fẹ́ rán gbẹ̀yìn. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáńláyé ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí a rọ̀ yín láti máa subscribe fún wa kẹ́ẹ̀tọ́ notification button yín nítorí àwọn fọ́nrán wa tí yóò máa jáde ẹ bá wa like ẹ bá wa share ẹ sì bá wa comment lágbára ọlọ́run ọba owó tẹ́ máa fi ra dátà ọlọ́run ò ní fi wọ́n yín àmín. ọ̀rọ̀ tí a fẹ́ gbé sọ ní wákàtí ọ̀wọ̀ yìí ó dá lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí nítorí gẹ́gẹ́ bí orúkọ ìkànnì wa Òkodoro nǹkan tó bá ti jẹ́ nǹkan bí òótọ́ nìkan la fẹ́ máa gbéyẹ̀wò lórí ìkànnì wa ẹ̀yin mùsùlùmí ẹ súnmọ́ bí o ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká bára wa ní gbólóhùn ẹ jẹ́ ká bára wa sòtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ bóyá tá a bá bára wa sọ bóyá a máa gbọ́. ẹ̀yin mùsùlùmí mo kí yín o ẹ kú oríire tànàbí tuntun tó wọlé tó àwẹ́rẹ́ yìí a kú oríire ànàbí dúdú ànàbí ilẹ̀ Yorùbá ànàbí ilẹ̀ kóòtù òjíire tó wà láàrin yìí. Al-Qur'ani gbọ́ngàn testify pé lẹ́yìn tànàbí ò bá sí láyé mọ́ àwọn sì máa wá nọ̀bá wa àwọn tó bá ń ṣiṣẹ́ ìrìnàbá àwù yẹn ànábì ni wọ́n ni mo fi pèrè àmì nínú ànábì wọ́n wá gbé àwọn àṣírí ayé kan fún mi àṣírí ìmọ̀ àṣírí sọ́mọ́ àtàyé àtẹnìkọ̀ọ̀kan fún mi kí wá yànnàná fún gbogbo àgbáyé. ẹ kú oríire náà o nítorí pé ànábì tá a rí yìí ó wá yà mí lẹ́nu ó yàtọ̀ sí ànábì ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam nǹkan tó jẹ́ kí n jáde kí n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni pé lákọ̀ọ́kọ́ àwa mùsùlùmí ẹ̀yin àgbààgbà mùsùlùmí ṣé eléyìí tí àwọn ọmọ yín ń ṣe tàbí ká sọ pé eléyìí tí àwọn ọmọ ìyá yín ń ṣe yìí tàbí eléyìí tí wọ́n ń sọ yìí ṣé ó bójú mu ṣé eléyìí ò ní jẹ́ kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí wọ́n máa wọ̀lọ̀ sí yín lára tàbí kọ́ máa fi àtàrà ẹ̀ kọ́ máa fi sọ̀rọ̀ sí yín látara pé nítorí pé kí ni àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ohun tí wọ́n gbàgbọ́ lé lórí wọn ń ṣe wọ́n sì gbà pé Ọlọ́run wà tábánikàwò lẹ́nujọ́ mẹ́ta yìí ìkànnù yín náà ló jáde tó ń sọ wípé òun ni igbákejì Ọlọ́run lákọ̀ọ́kọ́ níbẹ̀ ṣé a rí ẹlẹ́sìn ìbílẹ̀ kankan rí tàbí ẹlẹ́sìn mi yàtọ̀ sí ẹlẹ́sìn mùsùlùmí yìí tó sọ wípé òun ni igbákejì Ọlọ́run rí ìyẹn bẹ́ẹ̀ eléyìí tí wá jáde wá sọ pé òun lànàbì olóhùn lànàbì tuntun mo wá fẹ́ béèrè lọ́wọ́ wa wípé ṣé àlùkùránì ló ń purọ́ ni abẹ́yìn àfà tẹ́ ń túmọ̀ ọ̀rọ̀ náà fún wa nítorí pé a gbọ́ tẹ́ sọ pé wà nínú àdìsí pé ànàbì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé lẹ́yìn òun ànàbì Adéwálé yìí o kò sí ànàbì kankan tó máa wá mọ́ torí pé òun nìkan ni ànàbì tọ́lọ́hun fẹ́ rán gbẹ̀yìn ṣé ọ̀rọ̀ tí a sọ pé ọ̀rọ̀ tọ́lọ́hun sọ ẹ̀ tẹ́ni Ọlọ́hun sọ yẹn kò ṣe bẹ́ẹ̀ lórí àbí báwo ni. ẹ̀yin àfà ẹ̀yin ṣéhù ẹ̀yin dọ̀kítọ́rù ẹ̀yin pòfẹ́sọ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ṣé ẹ ò ní jáde lórí ọ̀rọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ yìí a ti ń pè ní òwe ó ti nárónú o kéèyàn kan máa jáde kó máa sọ wípé òun ní igbákejì Ọlọ́run ẹ̀rí kankan ṣe sí kéèyàn kan tó wá jáde kó sọ pé òun ànàbì òun lànàbì tọ́lọ́run dá lẹ́yìn ànàbì Muhammad tó lọ tán ṣé Kùránì ń purọ́ ni abẹ́yìn àáfà tẹ túmọ̀ àdìsí yẹn lẹ́ ń parọ́. ẹ̀yin àáfà ẹ̀yin ṣéwù ẹ̀yin dókítà ẹ̀yin pòfẹ́sọ̀ mo wá fẹ́ sọ nǹkan kan
ẹ má bínú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, tó bá jẹ́ rọ̀ bínú ẹ fi ṣoṣù kẹ́ fi para, ẹ jọ nítorí tọlọ́run ẹ má bínú. Ṣé ká sọ wípé kò sẹ́ni tẹ́nu ọ̀tọ́rọ̀ mọ̀ nínú yín ni? Nítorí pé tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ló bá sọ orú ọ̀rọ̀ yìí ẹ ti jáde lórí ẹ̀, tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló bá sọ orú ọ̀rọ̀ yìí ẹ ti jáde lórí ẹ̀, ṣùgbọ́n àáfà ló sọ̀rọ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì, àáfà kan sọ pé òun ní igbákejì Ọlọ́run, ẹlẹ́ẹ̀kẹta ló sọ pé òun ànábì mi tọ́lọ́run dá lẹ́yìn ànábì mọ́mọ́, òun kẹ́ ní ànábì tọ́lọ́run wọn wà lẹ́sìn tó jẹ́ pé ó máa fojú àwọn ànábì mi hàn. A ò dẹ̀ rẹ́yìn àáfà kankan kẹ́ ẹ jáde lórí gbogbo ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀ta yìí, kì í ṣe ọ̀tọ̀ mú lérèfé o, ọ̀rọ̀ tí fídíò ẹ̀ wá ń ta tí wà tí ó tó gba orí ẹ̀rọ ayélujára kan. Ẹ rí yẹn sọ ẹ̀rọ nǹkan sọ sí lórí ẹni tó àlùfáà kí ọlọ́pàá mẹ́ta tó tẹ́ pé òun nígbàkejì Ọlọ́run. Àáfà mi ló ti jáde tó tẹ́ pé òun lànàbí, òun ànàbí tọ́lọ́run tí wọ́n wáyé. Mùsùlùmí tó tẹ̀ dánú yín ó wà, kí ló dé tẹ́ pé àwọn tó ṣe kọ́tọ̀kọ́tọ̀ láàrin yìí, kí ló dé tí ẹ̀ mú wọn so? Tó bá tẹ̀ wà nídìí pé bóyá kọ́ mú wọn wá sí ibi tó ti máa wà àrùn ọlọ́pọlọ ni, àti sọ fún yín lọ́jọ́ sí, ẹ máa mú wọn bọ̀ l'Abẹ́òkúta, tẹ́wà lè mú wọn lọ sí Yaba lẹ́kọ̀ọ́. Ẹ̀yẹ́ yẹn wa tẹ́wà lè mú wọn lọ sí Yaba lẹ́kọ̀ọ́, kọ́ máa mú wọn bọ̀ l'Abẹ́òkúta mi báyìí, àyè wọ́n l'Abẹ́òkúta mi báyìí láti mú wọn wá, nítorí pé gbogbo eléyìí tó ń ṣe ìyẹlẹ àròjútu ẹ̀. Tọ́wọn àgbààgbà mùsùlùmí, àwọn àgbààgbà àfà, àwọn àgbà ṣéwù, àwọn dọ̀kítọ́rù, àwọn àgbààgbà pòfẹ́sọ̀ tí wọ́n rí kọ̀ọ̀kan sọ sí. Tó bá jẹ́ pẹ́lẹ́sìn mi ló bá sọ ẹ̀ tí máa díràgẹ̀ ẹ lè lẹ́ máa gbé lọ kóòtù ẹ̀yin mùsùlùmí. Tó bá jẹ́ pẹ́lẹ́sìn mi ló bá sọ ẹ̀ tí máa pa olórí social media. Lísìn ẹ̀yin tẹ́wájà àáfà ló wá sọ ìkílẹ̀ yín àáfà ẹgbẹ́ ìfẹ́ ṣe sí. Nítorí pé ọ̀rọ̀ yóò yè wá tó kéèyàn kọjá lè ṣùṣùṣù kó sọ pé òun nígbàkejì Ọlọ́run ọ̀rọ̀ sọ sí. Àáfà yẹn sọ pé òun lànà bí yín kí lè fẹ́ sọ sí. A ò lè mọ̀rọ̀ lórí èfè ká má fìdí ẹ̀ múlẹ̀. Ẹ wo fọ́nrán yẹn bó ṣe lọ. Ẹ jọ̀ọ́ ó ní nǹkan kan tó jẹ́ pé ó ń kan wá ní ominú torí pé mo wo fọ́nrán yín kan tí ẹ sọ pé ànábì nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàládẹ̀ ti gbọ́ tí àwọn àáfà tí wọ́n ti sọ fún wa pé ànábì òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni òjíṣẹ́ tí Ọlọ́run arán gbẹ̀yìn, òun ni ànábì tí ó wá gbẹ̀yìn. Ǹjẹ́ tí ànábì náà tí Al-Qur'an jẹ́ fìdí rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n yín wá ń pera yín ní ànábì lẹ́yìn ànábì yìí sallallahu alayhi wa sallam. Àwa mọ̀ ẹ má bínú pé béèrè mi ló fẹ́ jọ bí òbu o, ṣé ẹ̀yin ni ẹ̀ ń purọ́ ni àbí Al-Qur'an ló ń purọ́ àbí àwọn àáfàá wa àwọn ní ń purọ́ fún wa pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó jẹ́ ànábì gbẹ̀yìn? Tẹ́tù wá dé ní ìsìn tẹ́ sọ pé ànábì lẹ́yìn, ọ̀rọ̀ yìí ni òye wa tó. Ǹjẹ́ ṣé ànábì ní ibẹ̀ ṣe sọ pé ẹ jẹ́ ànábì lóòótọ́, ṣé ànábì nìyí ni, àti pé kí ni wọ́n ń pè ní ànábì gangan? Ẹ ṣe olóòtú, Ọlọ́run ní pàlàkàyè yín, ọgbọ́n ìmọ̀ pẹ̀lú òye tẹ́ fi ń darí ètò yìí, Ọlọ́run ní jẹ́ ọjọ́bà yóò máa bá yín ṣàlékún ni. Mo dé kí gbogbo àwa mùsùlùmí àtàwọn tá a kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí àtàlẹ́sìn àbáláyé pé a kú àṣepọ̀ ọdún, Ọlọ́run ajá aṣọ pọ̀lọpọ̀ ẹ̀, a sì ní fi ọdún eléyìí ṣe àṣemọ àmì. Gẹ́gẹ́ bí ìbéèrè yín tí ẹ béèrè lọ́wọ́ mi nípa ànábì ìgbẹ̀yìn tá a ti gbọ́ ní gbogbo àwọn mùsùlùmí ti jẹ́ ká mọ̀ pé lánàbí yubadahu òun ló pin gbogbo àwọn ànábì Ọlọ́run ọba ẹbí rẹ̀ tó wá ní kí nìkan tí wọ́n pè ní ànábì gangan àbí ànàbáhù tá a yọ orúkọ ànábì ń bẹ̀. Tí bá ní ṣe gígé pépèpé gẹ́gẹ́ bí ìbéèrè àtàwọn olólùfẹ́ wa ká má dá wọn lágara, ohun tí wọ́n pè ní ànàbáhù yìí àtàrẹ ni wọ́n ti yọ orúkọ àwọn ànábì. Ọ̀rọ̀ ìṣe kan ní ànàbáhù yìí tá à ń sọ̀rọ̀ nípa èyí, ìyẹn ni ìró àbí ẹni tó máa ṣàlàyé àbí ẹni tó máa fún wa ní àpẹẹrẹ àbí fi lélọ̀ àbí lọ́rọ̀ ni àbí ní ìṣe. Àtàrẹ náà ti wá yọ orúkọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tí wọ́n pè wọ́n ní al-anbiya'i, ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn. Ọ̀rọ̀ ṣe gangan ní ànàbáhù àǹbáhù, àwọn ìró tó bá ti pọ̀ ló ti jẹ́ àwọn àǹbáhù. Ṣé wá rí òpin ànábì tí wọ́n ń sọ yìí nínú Al-Qur'ani ẹ kọ́kọ́ lọ gbà wípé Al-Qur'ani tọ́lọ́run tànábì sallallahu alaihi kò jẹ́ parọ́ o. Àwọn àfáà lè parọ́ fún wa àbí ká má sọ pé àwọn àfáà lè parọ́ fún, torí pé ìmọ̀ ni a fi ń sọ̀rọ̀ ńgbà míì, káwọn náà má parọ́ kó yẹ pé báwọn náà ṣe gbọ́ ni wọ́n ṣe sọ fún wa láì ṣèwádìí láì gbá research
lórí nǹkan tí wọ́n pè ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ọ̀rọ̀ ànábì gangan tó sọ pé òpin ànábì yẹn Al-Qur'ani sọ lóòótọ́ wa khatama nàbì, sẹ́ńtẹ̀nsì kan tí gbogbo mùsùlùmí máa ń dìrọ̀ mọ́ nìyẹn wípé òpin ànábì ni ànábì jẹ́ fún gbogbo àwọn ànábì. Lèlè kùtùbí ni wọ́n fi àsìkò yìí sọ pé fáwọn tí wọ́n ń gba tírà òfin Ọlọ́run wá òun ló jẹ́ khatama nàbì yìí fún, kì í ṣe lìkùlí, kì í ṣe fún gbogbogbò. Wọ́n yọ ọbẹ̀ ni pé lẹ́yìn tánàbì gbé wá Al-Qur'ani tó gbé wá yìí o kò tún sí ìwé míì mọ́, òun ló parí gbogbo òpin tó ń gbé wá. Àmọ́ nínú ìwé ẹ̀tọ́ gbé wá yìí ó sì máa ní àwọn ànábì tó tún máa exist lẹ́yìn tiẹ̀ náà tánàbì náà ò bá sí láyé mọ́. Áyírọ̀ làwa wà ìgbẹ̀yìn ìgbà torí wọ́n ti sọ àwọn kọ́kọ́ kalẹ̀. Àmọ́ gbogbo èyí tó tún nígbà tí ká tó bí ànábì yẹn gangan sálálà àti ìgbà tó wáyé náà wọ́n tún sọ tírà kan kalẹ̀. Ní ò bá wá sí láyé mọ́ wọ́n á tún wá sọ tírà yẹn kalẹ̀. Kò wá ṣe pé wọ́n tún fẹ́ ṣẹ̀ sọ kalẹ̀, ó ti wà nínú Al-Qur'ani tá sọ kalẹ̀. Àwọn kan ló máa manifest ẹ̀, àwọn kan ló máa activate ẹ̀, àwọn kan ló máa ṣàlàyé bí bàbá ṣe ń yí, kì í ṣe bí wọ́n ṣe ń lò nígbà ayé ànábì wa Núwà náà ayé ànábì Ibrahim, bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lò nígbà ayé ànábì wa Musa àti Isa tí wọ́n pè Jesus Christ tó fi dórí ànábì wa Muhammad tó fi wá kú tí ò bá tún sí láyé mọ́ wọ́n á tún lo kinní yìí náà. Èèyàn kan lọ́lọ́run máa yàn láàrin wa tó máa nà bá wa. Wọ́n pe súrátù kan súrátù nàbà nínú Al-Qur'ani gan ni. Al-Qur'ani gangan testify pé lẹ́yìn tánàbí ò bá sí láyé mọ́ àwọn sì máa wá nà bá wa. Àwọn tó bá ń ṣiṣẹ́ ìrìnàbá àwù yẹn ànábì ni wọ́n ni mo fi pèrè àmì nínú ànábì. Wọ́n wá gbé àwọn àṣírí ayé kan fún mi, àṣírí ìmọ̀, àṣírí sọ́mọ̀ àtàyé àtẹnìkọ̀ọ̀kan fún mi kí wọ́n yàn nànà fún gbogbo àgbáyé. Ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe, iṣẹ́ àwọn ànábì Ọlọ́run mo fẹ́ ṣe. Bó tilẹ̀ ṣe wípé àwọn ìmọ̀ kan wà tó ṣe wípé kò yí àwa mùsùlùmí tí wọ́n ní kí n wá kọ́ wa, kí n wá yàn nànà ẹ̀ fún wa, kí n dẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa, kí n dẹ̀ tún fi hàn wá kí gbogbo ayé lè rí pé lẹ́yìn ànábì o kódà kì í ṣàyàn bí ẹyọ kan ló tún máa exist. Èmi ni mo fẹ́ mọ́nítọ̀ wọn kí n sọ gbogbo ayé dànábì. Ayé ẹ̀ wà ní Al-Qur'ani lọ́nà tó pọ̀ tó ń ṣàlàyé pé a máa wá mú àwọn ànábì, wọ́n máa wá fún wa ní àwọn ìró kọ̀ọ̀kan, àwọn ìṣẹ̀lẹ̀ táyé bá ti fẹ́ parẹ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ní Al-Qur'ani. So ìpera ẹni lánàá bí Ọlọ́run bá kò túmọ̀ sí pé mi náà fẹ́ gbà wá, àmọ́ mo fẹ́ activate àwọn àyà kan wà nínú àwọn Al-Qur'ani tí àti launch èmi lọ́nà ní kí n wá launch ẹ̀, mo fẹ́ náà bá àwọn èèyàn nìyẹn. Bó ṣe rí nìyẹn. Ẹ ṣe nínú ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ ní ìsìn ó ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ kó máa jẹ́ kí n ní ìbéèrè nínú ẹ̀. Ẹ sọ pé lẹ́yìn táwọn bíbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó sì wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé ànábì Ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú àlàyé yìí tó ṣe tẹ́ ẹ ṣe ní kókó yìí nísìn náà nísìn. So gbogbo àwọn èèyàn tó wà nínú ayé nísìn yìí ẹ̀yin sọ pé ànábì tọ́lọ́run wá fẹ́ yín ṣe ni pé ó fẹ́ wá jẹ́ kẹ́ máa tó àwọn àṣírí secret of the world, àṣírí tí bẹ nínú ayé ẹ̀yin lọ́lọ́run fẹ́ lò ní generation tiwa yìí láti jẹ́ ká mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe lo àwọn ànábì nígbà tiwọn láti jẹ́ ká mọ oríṣiríṣi nǹkan. Náà nísìn nínú àwọn secret ayé tẹ́sí wá pẹ́ ṣé ẹ̀yin lẹ wá ń purọ́ fún wa nínú ìsìn báyìí. Mo padà sórí question mi ẹni o àbí àwọn mùsùlùmí àwọn àfáà wa ló ń purọ́ fún wa àbí àlèsọpá Al-Qur'ani ń purọ́. Al-Qur'ani ń parọ́ bàbá. Nínú ẹ̀yin ànábì náà sì ní parọ́. Ànábì náà sì ní purọ́. Bẹ́ẹ̀ ni. Ìyẹn túbọ̀ sí pé ẹ̀yin náà purọ́ fún wa. Ànábì náà lèmi mi ò lè parọ́. Náà ní ìsinyìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé ní kíkún wípé nínú pé bẹ́ẹ̀ ṣe jẹ́ ànábì yìí iṣẹ́ ìwo ni Ọlọ́run wá gbélé ẹ̀yin lọ́wọ́ láti wá ṣàlàyé torí ẹ sọ pé nǹkan tó ń pè ní ànábì ni ẹni tó wá fún wa ní information lórí nǹkan kan. Information wo lọ́lọ́run wá gbé lẹ́yìn lọ́wọ́ láti wá fún wa nínú ayé ní generation tí wá tá a wà yìí. Ẹ ṣe olótùú information tí a fún èmi mo ti sọnù ọ̀rọ̀ mi o àwọn ẹ̀ là ń pè ní the secret of the world or the secret of the universal. Àṣírí ayé àtọ̀run àtẹn tó ń bẹ láyé àtẹn tó wá sínú ayé gbogbo nǹkan tó dìrọ̀ má ṣírí tó dìrọ̀ mọ́ tá à ń pè ní ìmọ̀ ní láti ẹ̀ṣọ̀ tẹ́ bí mi léèrè gbogbo nǹkan ni àṣírí dìrọ̀ mọ́. Ṣé wá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ mọ́ ní Al-Qur'ani ò ní parọ́ láyéláyé bẹ́ẹ̀ sì ni ànábì ò ní parọ́. Láàárín àwọn àgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹ gbọ́ mi yé èmi náà wá jẹ́ kó yé wa wípé àgbọ́yé wọn bó ṣe ṣe nǹkan tí wọ́n kọ sí wọn lẹ̀ fún wọn ní wọ́n gùn lé lórí tí wọ́n wá ń sọ fáwa. Àmọ́ tí gbọ̀n bá ti kẹyún ó máa jẹ́ ká mọ òpó láàrin àlùkámọ̀ bàbá á fi lè mọ ẹni tí ibi tá a fẹ́ wá nǹkan yẹn sí. Tábà tí sọ̀rọ̀ nípa ànábì gẹ́gẹ́ bí nǹkan tẹ́ni kí ni wọ́n rán mi wá fún àwọn nǹkan míì tí ò tí ì ṣẹlẹ̀ nínú ayé tó dẹ̀ máa ṣẹlẹ̀
táyé bá fẹ́ parẹ́ òun náà rán mi wá pé wá máa nà bá àwọn èèyàn kí. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin àáfàá ẹ jáde sórí ọ̀rọ̀ yìí nítorí pé ẹnu ti ń kún ìjì lórí social media. ẹ̀yin èèyàn wa iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa látàárọ̀ ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà lẹ ti ń wò wá, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. ẹ subscribe fún wa, ẹ comment, ẹ like, ẹ tọ notification button yín lẹ̀ láti lè rí àwọn fọ́nrán wa tó kù lágbára Ọlọ́run ọba àǹbáráyé fọwọ́ tì ó. wàhálà àti ìdààmú kò ní tọ́ ẹnì kankan wá ẹrù tálábíàmọ́ tí ò kí ń tú wọn ní gbé kára mọ́. Òkodoro Yorùbá ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.